adájọ́ ti ní kí wọ́n lọ́ọ́ fi olórí Naomi Oriyomi Hamzat àtàwọn míín sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí ikú àwọn ọmọ kéékèèké tó wáyé nílùú Ìbàdàn. Onídàájọ́ ilé-ẹjọ́ májísírèètì àgbà nílùú Ìbàdàn Ọlábísí Ògúnkànmí ti ní kí wọ́n lọ́ọ́ fi Naomi Sílẹ̀kùnọ́lá tó jẹ́ ẹni tó pe àpèjẹ tí àwọn ọmọ kéékèèké 35 ti pàdánù ẹ̀mí wọn sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n àtúnṣe eléyìí tó wà ní Agodi nílùú Ìbàdàn pẹ̀lú gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ní Oriyomi Hamzat àtẹni tó jẹ́ ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ tí wọ́n lo ààyè rẹ̀ fún àpèjẹ ọ̀hún ní gbogbo wọn ti dèrò àhámọ́ báyìí. Onídàájọ́ ọ̀hún ló ti wá sún ẹjọ́ náà sí ọjọ́ 13 inú oṣù kínní ọdún 2024 gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ náà kò ṣe ní àṣẹ tó lórí ẹjọ́ ọ̀hún ṣùgbọ́n tí àwọn olùjẹ́jọ́ náà yóò wà ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí tí wọ́n fi tún ẹjọ́ náà bẹ̀ wò. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún Waheed Ọlájídé ti sọ di mímọ̀ pé ilé-ẹjọ́ náà pàṣẹ fún àwọn olùjẹ́jọ́ láti wà ní àhámọ́ ọgbà ẹ̀wọ̀n kó tó di pé wọ́n taari ẹjọ́ náà sí ilé-ẹjọ́ gíga. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun.